أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó bá òjíṣẹ́ Ọlọ́run anabi Muhammad, kí ìkẹ́ náà kó bá gbogbo àwọn anabi Ọlọ́run tí wọ́n ti lọ, kó bá gbogbo àwọn sàhábà, àwọn ẹni rere, kó bá àwọn òbí wa, àwọn àfáà wa, àwọn tó ti lọ nínú wọn àtàwọn tó kù, kí ìkẹ́ náà kárí gbogbo wọn, kó dórí gbogbo ọkùnrin obìnrin tí ń wò mí ní dédé àkókò yìí lábẹ́ kíkí ọlọ́lá tá a fi kíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ lọ́dọ̀ ọba tó ní kí jímọ̀ tèmi ó tún ṣojú wa, abẹ́lọ́wọ́n ọba náà mẹ́sàájá ṣe ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé, kìí ṣọgbọ́n wa kìí ṣètè wa la fi ṣẹ́kù àwọn tó ti lọ. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa foríjì wọn nínú gbogbo àwọn mùsùlùmí. Àwa tá a kù jẹ́ aṣọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé, jẹ́ a máa rí wọn ṣe nínú ìsìlámù ìmánì àti ihsan, jẹ́ a máa rí wọn ṣe nínú àlàáfíà àti fàyàbalẹ̀ tó yè kóró àtàzìkí ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam. Ọlọ́run má ṣà forí ẹ̀ṣẹ̀ wa jìn wá, Ọlọ́run má ṣà forí ẹ̀ṣẹ̀ wa jìn wá, Ọlọ́run má ṣà forí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Èyí tí a mọ̀ọ́mọ̀ ṣe nínú ẹ̀ṣẹ̀, èyí tá a mọ̀ọ́mọ̀ ṣe, èyí tí wọ́n ṣe sí wa lọ́rùn, èyí tá a ṣìrò, èyí tá a ṣìsọ, èyí tá a ṣìṣe, Ọlọ́run má ṣà forí gbogbo ẹ̀ jìn wá. Èyí tí a ṣe nínú ẹ̀ṣẹ̀ tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, èyí tá a ṣe tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ níbẹ̀ tá a rò pé ó kéré, èyí tá a ṣe táwa náà mọ̀ ipò tóbi, gbogbo ẹ̀ pátápátá Ọlọ́run forí ẹ̀ jìn wá, Ọlọ́run forí ẹ̀ jìn wá, Ọlọ́run forí ẹ̀ jìn wá. À ń ṣẹ̀ ọ́, à ń ṣiṣẹ́ ọba mi Olúwa, Ghafiru wa forí jìn wá, má ṣe bínú sí wa, Ghafuru wa forí jìn wá, má ṣe bínú sí wa, Ghafaru wa forí jìn wá, má ṣe bínú sí wa. Èyí tá a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run, tá a fẹ́ fi rán ara wa létí Ọlọ́run pé kí kálukú owó tún máa yẹ ẹrù wa wò ká tó déwájú Ọlọ́run. Ẹrù tá ń dì torí bá a ti ń gbáyé à ń dirù ni, gbogbo iṣẹ́ tá à ń ṣe ń kàn kún ẹrù wa lójoojúmọ́. Nínú iṣẹ́ dáadáa ẹrù wa ń tóbi sí i, nínú iṣẹ́ tí ọ̀dà tá à ń ṣe ẹrù wa ń tóbi sí i. Ká lè máa yẹ ẹrù wa wò pé kí là ń dì nínú ẹrù, torí tá a bá débi tá à ń lọ tí wọ́n ti tú gbogbo ẹrù náà palẹ̀. Òun ni èyí kan gbòógì nínú ìpìlẹ̀ ẹ̀sìn, ìpìlẹ̀ ìgbàgbọ́. Kò sí iṣẹ́ téèyàn bá ṣe sọ́dọ̀ Ọlọ́run tí ó bá ti sí iyọ̀ rẹ̀ nínú oúnjẹ iṣẹ́ yẹn, Ọlọ́run ò ní gbà, Ọlọ́run ò ní gbà. Ìpìlẹ̀ àbáwọlé bòde tọwọ́nú Islam òun ni la ilaha illallah, kó kọ́kọ́ jẹ́rìí pé kò sọ́ba mi àfọlọ́run ọba, kó jẹ́rìí pé anabi Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni, tá a fi pè yẹn mùsùlùmí nìyẹn. Bó ṣe wá wà yẹn, èyí tá a fẹ́ sọ lénìí májẹ̀mú ló jẹ́ fún la ilaha illallah. Tí ó bá ti sí ń bẹ̀, kò sí ìtumọ̀ fún la ilaha illallah tó ń wí. Tí ó bá sí ń tá a fẹ́ sọ lénìí nínú ìgbésí ayé rẹ tó fi ń ṣayé day to day life rẹ, tí ó bá ti sí ń bẹ̀, ìgbésí ayé rẹ ò ní ìtumọ̀. Kódà àwọn ènìyàn ó sọ pé ọ lọ́mọlúàbí lára, ọmọ ènìyàn tí ó lẹ́sìn gan retí rẹ̀ nínú wà rẹ̀, ká tó wá pọ́ lọ́wọ́n ọba ń tún retí rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀. Ajásípà a lè ṣayé, a lè ṣẹ̀sìn láìsí ń bẹ̀. Òun lòdodo, asidq, òdodo. Kó lódodo pẹ̀lú ara rẹ̀, kó lódodo pẹ̀lú Ọlọ́run, kó lódodo pẹ̀lú àwọn ènìyàn, àwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀. Kìí ṣòdodo ahọ́n nìkan, òdodo pé mi kì í purọ́ nìkan. Èyí tó ń jagun rẹ̀ tó tí ìrogun rẹ̀ jà tán òun pé mi ò tiẹ̀ fẹ́ wá purọ́ mọ́ nísìn. Eléyìí òun náà ìpìlẹ̀ lásán bó ti tó ń jagun rẹ̀ tó tí ìrí jà tán, ìpìlẹ̀ lásán ló jẹ́ fún àbáwọlé òdodo. Ó kù òdodo nínú àdéhùn tó ń bọ́ lọ́hùn ṣe nínú gbogbo ìgbà lérí ìran tó ń sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìrẹ́ ní ìmọ̀ sìn, ọ̀dọ̀ rẹ nìkan ní ìmọ̀ sìn, ọ̀dọ̀ rẹ nìkan ní ìtìmọ̀ wà ràn lọ́wọ́. Ìrẹ́ nìkan ní ìmọ̀ sìn, ìyẹn ni pé ìmọ̀ jẹ́ ẹrú fún wọ Ọlọ́run ọba nìkan. Bíra rẹ pé ṣò ń ṣerú ayé àbọ̀ ṣerú ayé, bíra rẹ pé ṣò ń ṣerú owó àbọ̀ ṣerú owó, ò ń ṣerú iyì, ò ń ṣerú àpọ́nlé, ò ń tìtorí iyì àtàpọ́nlé lòdì sọ́lọ́run ọba, ò ń torí ayé, ò ń kọ̀yìn sọ́lọ́run ọba. Lókùn ìgbà tó bá ń ṣe bẹ́ẹ̀, ajásípò tún jẹ́rú ayé bó ti ń jẹ́rú Ọlọ́run. Àdéhùn tó ń ṣe fọ́lọ́run níbi ìrun wákàtí márààrún rẹ̀ ní gbogbo ìgbà tó bá ka Fátíà ní pé ẹrú wọ Ọlọ́run ọba nìkan ní ìmọ̀ jẹ́, mi ò ní jẹ́rú nǹkan mi mọ́.
ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run bá nìkan ní ti máa wá ràn lọ́wọ́ ìní wá ràn lọ́wọ́ débi nǹkan mi lẹ́yìn Ọlọ́run bíra rẹ pé sọ̀n wá ràn lọ́wọ́ nǹkan mi lẹ́yìn Ọlọ́run àbọ̀ máa wá àdéhùn tó ṣe yẹn ṣé o ní sincerity nídìí ẹ̀ ṣé o lódodo nídìí ẹ̀ á já sí pé òfòdodo bọ́lọ́run lò òfòdodo bára rẹ lò nígbà tí ìta rẹ àti kọ̀kọ̀ rẹ bá ń yàtọ̀ síra wọn ò ní sincerity mo fi sọ pé ìrìn àjò tó jìnnà ìrìn àjò tó gùn ní ìrìn àjò òdodo kọ́lọ̀ mọ́ ṣàfiwá sínú àwọn olódodo tọ́lọ́n bá categorize àwọn ẹni rẹ̀ yóò gbé àwọn ànábì Ọlọ́run sókè yóò wá ní àwọn tó kàn lẹ́yìn wọn àwọn siddiqun àwọn olódodo àwọn ni wọ́n next sáwọn ànábì Ọlọ́run kódà Ọlọ́run á tún máa fi ìròyìn siddiqu ròyìn àwọn ànábì Ọlọ́run yóò ní innahu kana siddiqan nabiyyan ó fi ròyìn ànábì Ibrahim ó fi ròyìn Idrisu ń pè siddiqan nabiyyan ànábì olódodo kọ́lọ́ máa ṣàfiwá sínú àwọn olódodo. Anabi sallallahu alayhi wa sallam ó ní inna sidqa yahdi ilal bir òdodo ní máa navigate èèyàn ní máa direct èèyàn lọ síbi ìwárí ìṣesíire nǹkan pè ní bírù ní ìwà tó dáa àtẹ̀sìn tó dáa tó bá ti pàdé náà pè ní albir ẹni tó bá pàdé lára ẹ̀ ni wọ́n pè ní baru ẹni ire ẹni tó dẹ́ pé ó dáa nínú ẹ̀sìn ó tún dáa nínú wà ó dáa nínú ayé ìwà tí ń palẹ̀ mọ́fàlì kìyàmà rẹ̀ náà tún wà òkè náà pè ní baru kọ́lọ́ máa ṣàṣewá bẹ́ẹ̀ kò fi wá sínú àwọn abrar ẹni tí ó bá rí bẹ́ẹ̀ òdodo ni ó lead ìrìn àjò rẹ̀ ó lè fi rọ́ débẹ̀ láéláé ló fi jẹ́ pé dodo tíọ́rì àtàìdí àti dìmọ́wọ́ pé ẹjẹ́ amóòtọ́ ká fi rọ́ díẹ̀ kún ká fi ràn án lọ́wọ́ kó fi lè tó bá ti pa irọ́ àtòótọ́ papọ̀ ó lè sínú àwọn abrar ó lè dé level yẹn tó bá sì débẹ̀ òrè wọ́n lè ṣílẹ̀kùn àlìjẹ́nà fún ọ lẹ̀kùn àlìjẹ́nà tí wọ́n bá ṣí àwọn abrar wọn máa ṣí fún àwọn ẹni ire tí wọ́n pa òtódó àti ọ̀rọ̀ papọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wa innal birra yahdi ilal janna òdodo bírù ní máa gbé ní dálì janna oore ìwárí ní gbé ní dálì janna kí sì ni ó gbé ọ débi ìwárí òdodo ní ó guide ẹ̀sìn rẹ gbogbo àlámọ́ complain tá a bá rí táwọn aláàfáà bá pín yẹlẹyẹlẹ tẹnu òkò àbí tẹnu wọn jọra wọn lérí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ kí n bó láwàá gbà báyìí tó bá lódodo ọmọ ibi tó gbà olódodo ọmọ ibi tí ó gbà gbogbo ayé ọba àsókùnkùn Ọlọ́run tàn ìmọ́lẹ̀ fún olódodo èèyàn torí sincerity yẹn ni ọmọ fi rìn sincerity ni ọmọ gbé rìn òdodo irọ́ ò ṣe rìn ìrìn àjò Ọlọ́run òdodo ló ṣe rìn yóò máa tàn mọ́lẹ̀ fún ọ gbogbo ibi tó bá fẹ́ sókùnkùn ọmọ ibi tí wọ́n máa gbà ń bẹ̀ sincerity àtòdodo nú ọkàn kò máa ń kéwú ìyẹn lè kéwú kọ́ máa lódodo Ọlọ́run lè má tan ìmọ́lẹ̀ òdodo sọ́kàn ẹni tó kéwú ó sì lè tàn án sọ́kàn ẹni tí ò kéwú lóyè wọ́n bi ọ̀jọ̀gbọ́n kan Imam Ghazali rahimahullah ó ní wọ́n béèrè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n kan pé ẹnìkan sọ fún pé ma ra'aytu sadiqan mi ò rólódodo kan mọ́ láyé mo wólódodo mi ò rí mọ́ wọ́n ló jọ̀gbọ́n yẹn sọ pé law kunta sadiqan tí wọ́n bá jólódodo ni la arafta as-sadiqin ó bá dáwọn olódodo mọ̀ ní tí òjò dáwọn olódodo mọ̀ tí òjò dáwọn olódodo mọ̀ tó fi dàbí dà kí wọn ò sí mọ́ ni pé wọ́n ní èso olódodo tọ́ ẹni bá jó olódodo yóò do olódodo mọ̀ ó máa dáwọn òpùrọ́ mọ̀ tó bá ti rí wọn pé fake lélẹ́yìí kì í ṣe èèyàn Ọlọ́run fake lélẹ́yìí kì í ṣe àáfàá tó yẹ ká tẹ̀lé nínú ẹ̀sìn òdodo tí ń bẹ lára rẹ ní ó máa guide rẹ tí wọ́n bá jó olódodo níjọ́ tó bá bá irọ́ pàdé lọ́dọ̀ ẹni tó nífẹ̀ẹ́ sí jù tó bá ti rí irọ́ lára ẹ̀ ó sá fún ó ní gba irọ́ yẹn lọ́wọ́ ẹ̀ ó bá nífẹ̀ẹ́ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí òdodo ló ń lọ fún òdodo ló ń jà fún òdodo gangan ni ó dedicate ara rẹ̀ fún tó bá sì rí òdodo lọ́dọ̀ ọ̀tá rẹ̀ bó ti jọ́ta rẹ̀ tó òdodo tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn yóò jẹ́ ọmọ fà láti mú òdodo ọ̀dọ̀ rẹ̀ torí ó ti ka òdodo yẹn kún property rẹ̀ òun ló ń wá káàkiri òun ní navigate ìrìn àjò rẹ̀ ó padà bára rẹ̀ níbi albiru tá nàbì sọ òdodo gbé ọ dédi bírù ó gbé ọ dá àlìjẹ́nnà ẹni bá ti nírọ́ nú ẹrù rẹ̀ kò lè ra àlìjẹ́nnà wọ̀ ẹjẹ́ ayé lo fake life mọ́ ká máa gbé dáadáa síta ká máa gbá burú sínú kò sí ọ̀dọ̀ àwọn èèyàn ló fi rú lójú fúngbà díẹ̀ ló fi dojú àwọn èèyàn rú fúngbà díẹ̀ ló fi pe attention mára tó bá yá tó bá pẹ́ bọ́yá ó padà lose gbogbo àwọn èèyàn tó gain attention ó padà lose ẹ̀ ẹgbẹ́ ìtàn yẹ̀wò àwọn tí wọ́n fi rọ́ lu ayé kí ló dé tó kọ́ wọn máa parẹ́ tí wọ́n kó àwọn olódodo nìkan kí ló dé tó ẹ́sìkì ọjà táwọn onírọ́ bá dálẹ̀ èrò pọ̀ tí ó na àwọn èèyàn na ní in millions in thousands làwọn èèyàn na tí wọ́n bá nájà yẹn tán kò ní pẹ́ tọ́jà yẹn fi máa tú á tú ní ṣáá
sunnatullahi ni ètò Ọlọ́run ni principle Ọlọ́run ni policy Ọlọ́run ni lérí ilẹ̀ kò ṣe é yí padà ọkàn tajà yẹn warawara fúngbà díẹ̀ ni tó bá ti yá ọjà yẹn lọlẹ̀ òótọ́ wa lè máa dún kínkìnkín kó máa dún kínkìnkín kó máa rẹ ni echo voice rẹ̀ àmọ́ bọ́ pẹ́ bóyá Ọlọ́run ó gbé lékè ọjà àgbà díẹ̀ nírọ́ ló fi fàájẹ́ sí tẹ́ bá ti fẹ́ da irọ́ àtòótọ́ papọ̀ tẹ́ fẹ́ so igi wọn papọ̀ fúnra wọn òtítọ́ yìí ó bínú kò ní láṣeyọrí spirit ó tò ní síbẹ̀ mọ́ kí wá nígbà tá a fẹ́ dá lé kéwúlẹ̀ àbá fẹ́ dá mọ́ṣáláṣí lẹ̀ tí wọ́n ń lọ rí awọ́rò mọ́nú lé kéwú ẹ fẹ́ fi irọ́ polówó tọ́ ni ẹ fẹ́ fi irọ́ pèrò sójú ọ̀nà Ọlọ́run ẹ fẹ́ rí awọ́rò mọ́ ilé kéwú òun rí awọ́rò mọ́ mọ́ṣáláṣí àbí mo gbé wá sí kalẹ̀ mo wá fi èébú àtèpè sí nítorí kí n lè gain viewers kí n lè gain attention àwọn èèyàn èébú àtèpè mo fẹ́ fi market ìlànà mi mo ní àwọn ideology kan tí mo fẹ́ gbélé gbogbo ayé lọ́wọ́ mo wá èébú àtèpè gidi mo wá fi sí máa mú àwọn personality lẹ́yọ̀ kọ̀ọ̀kan mọ́ attack wọn nítorí káwọn ideology yẹn lè tètè ta yọ lọ sókè yọ dẹ̀ ti wálẹ̀ bí ṣe máa ṣẹlẹ̀ nínú gbogbo táyé nìyẹn ẹ lọ́ọ́ kà tí n bá ti ń lọ sókè àwọn yòókù akílẹ̀ tírọ̀ yìí ń tà báyìí ẹ fọkàn balẹ̀ ń bọ̀ wálẹ̀ òótọ́ ni movement rẹ̀ máa ń wà steady láfi gbọ́dọ̀ sóra wa papọ̀ mọ́ òótọ́ Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu taqullah gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ ń tòótọ́ ẹ bẹ̀rù Ọlọ́run wa kunu ma'a sadiqin pẹ̀lú àwọn olódodo ní kẹ́ ẹ máa wà kò bá àjọta rẹ tẹ́ bá ti òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó súnmọ́ fódodo yẹn kò bá àjọrẹ́ rẹ tí irọ́ bá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó jìnà sí fún irọ́ yẹn kò bá jẹ́ ẹ̀jẹ̀ rẹ tímọ́tímọ́ rẹ̀ òdodo yẹn ni ó máa wá navigate ìrìn àjò rẹ títí tó fi bára rẹ ní level tá Ànábì sọ pé fa inna sidqa yahdi ilal birr òdodo ni ó direct rẹ lọ síbi ìwà dáadáa yóò guide rẹ. Ànábì sallallahu alayhi wa sallam ó ní albayyani bil khiyar gbogbo ẹni tí bá ń tajà tí bá ń rajà ẹni option ẹni àǹfààní àti sọ pé mi ò rà mọ́ ẹni tí ń ta náà láǹfààní àti sọ pé mi ò tà mọ́ ma lam yatafarraqa lẹ́ẹ̀pin ìgbà tẹ́ ẹ bá tí fi ààyè tẹ́ ẹ ti tà tẹ́ ẹ ti rà fúnra yín lẹ̀ tẹ́ ẹ sì wà lérí pé à ń tà ń rà lọ́wọ́ kí sọ́ọ̀rì mi ò rà mọ́ o lè sọ́ra sọ́ọ̀rì mi ò tà mọ́ níbi tẹ́ ẹ ti ń tà tẹ́ ẹ ti ń rà lọ́wọ́ yẹn Ànábì fún wa ní option pé lókè nígbà tẹ́ ẹ bá wà ní sport àti location tẹ́ ẹ ti ń tajà tẹ́ ẹ ti ń rajà lọ́wọ́ yẹn náà ẹ lè sọ pé ẹ rà mọ́ ó wá ní fa in sadaqa tẹ́ ẹ bá sòdodo pẹ̀lú ara yín gbogbo owó níṣẹ́ ọwọ́ kọ mọ kí ló fà tó fi rójú owó tó fi rójú èrè ntí bẹ́ẹ̀ ni àyín sọ́dàkọ̀ tẹ́ ẹ bá sòdodo fúnra yín wà báyìí àná tẹ́ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fúnra yín pé sórí mọ́tò tí mo fẹ́ tà fún ọ yìí ẹ́ńjìnì rẹ̀ tọ́jú òrìjìnà gẹ́gẹ́ tó bá wa ó ti ní fault àti wá lọ túnṣe àti fix yẹ so báyìí lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ ṣàlàyé ẹ̀ tọrọ dẹ̀ nẹni tá ayé ọmọ rẹ ni tí máa ń ṣe báyọ̀ dẹ̀ láyé ọmọ rí sí pé ó ní lọ ó ní kúrò lójú kan bọ̀rọ̀ o lè dolówó bọ̀rọ̀ o lè dọ́lọ́lá bọ̀rọ̀ tó o bá ń ṣe báyìí wà ń sọ̀dàkọ̀ Ànábì níṣẹ́ rí tó bá lè sòótọ́ báyẹn wà báyìí àná tẹ́ ṣe ṣàlàyé fúnra yín lẹ́kùnrẹ́rẹ́ àtiwọ́n náà tó ń lọ náwó fẹ́ẹ̀kì lọ́jà tó kówó kan tẹ́tẹ́ ayédèrú tó ń lọ náà gbogbo ntí kì í jẹ́ ká àlùbáríkà ò sí láwùjọ mọ́ nìyẹn gbogbo ntí jẹ́ káwọn èèyàn máa ṣe wàhálà láì rérè gbogbo ntí jẹ́ káwọn èèyàn máa kó jọ láì mọ̀ ń tán fi ń ṣe nìyẹn àlùbáríkà ń kúrò ń bẹ̀ Ànábì ní tòdodo bá wà nú àjọṣe yín ẹ̀tọ́ ọmọ gbé quotation ọ̀rọ̀ kalẹ̀ fáwọn èèyàn níwọ̀ tí wọ́n bẹ̀ ń ṣẹ́ pé tailor ní ọ wá bá mi ránṣọ ó ń ṣe ọwọ́ ìní ọkà ó ń ṣiṣẹ́ furniture wá bá ń kan lé tọ́ wá sọ pé ara nǹkan báyìí láwọn nǹkan tó nídìí nígbà tẹ́ni tó sì ń bá so mọ̀ kọ̀ṣàkọ́ṣẹ́ yẹn tí ó fi mọ̀ bó ló ṣe fẹ́ mọ̀ àbí dèdè ń tọ́ra àdúgbò tó nídìí kọjá 10 ó ní ẹ nídìí 15 bó lòun ṣe fẹ́ mọ̀ pé 15 kọ́ lẹ need ọwọ́ àṣebó ń gbọ́n òṣèbó ń ṣàṣeyọrí ó lè rówó yẹn fi tọmọ tí ó láàánú rẹ lọ́jọ́ iwájú ló fi fà tẹ́lómi bá ka ìṣòro rẹ̀ kalẹ̀ ẹ máa ń kí akílá adé ṣe Ọlọ́run burú tó báyìí ni bẹ́ẹ̀ ni kò ní sọ fún yín bóyá òun ò tiẹ̀ mọ̀ níbo lòun ti jìtá Ọlọ́run ọrọ̀ ajé lásán ló pè é ó ṣe bá gbárí lásán nìyẹn máa fi ṣayé nìyẹn kàn máa play game Ọlọ́run bó bá ti wọ́n Ànábì ń jí sí Ọlọ́run fún ọ pé ìsọdàkọ tó o bá lè sòdodo wà bá yànà tó o fi nǹkan kan pamọ́ búríkà lahuma fi bay'ihima Ọlọ́run ó fa àlùbáríkà sí ọjà àwọn méjèèjì yẹn pé iye tó bá wù kẹta iye tó bá wù nú èrè kó rí ń bẹ Ọlọ́run ó fa àlùbáríkà sí ọmọ tó o bá fi tọ́ yọ lálùbáríkà àmọ́ wa nkádàbà tó bá ṣe bí agbárí nìyẹn fi máa ṣe
tó ń fi irọ́ sí, tó rìnrìn àjò òdodo wà kátàmà tó ń gbé nǹkan pamọ́ muhiqat barakatu bay'ihima àlùbáríkà ó kúrò nínú kátàkárà yín. bẹ́ẹ̀ náà lọ́kọ láya tẹ́ bá fẹ́ fẹ́ra yín, ìyàwó tá a fò oògùn fẹ́ oògùn wọ́n ṣe ń pè oògùn àmúdó oògùn kinní kan lẹ́ fi pẹ̀lú ẹ̀ nígbà tẹ́ ẹ fẹ́ ẹ wá fẹ́ tán ẹ wá lẹ́ jèrè àwọn ọmọ tó bí fún yín, ẹ wá lẹ́ gbọ́ra yín yé nígbà tó yá mọ́ ń pẹ́ ń ṣoògùn síra yín, kí lẹ́ fi pilẹ̀ àjọṣe yẹn náà? irọ́ lẹ́ fi pilẹ̀ kì í ṣòdodo, fòdodo pilẹ̀ àjọṣe yín. so ló fi jẹ́ sí gbogbo tá a bá fẹ́ ṣe láyé kì í ṣẹ̀sìn nìkan, òdodo ni foundation, òdodo ni foundation àti sincerity. òun ni ó máa guide rẹ, òun ni ò ní jí o ṣìrìn, òun ni ò ní jí o ṣìṣọ́. òdodo bọ́ọ̀bá ṣe wá àsìkí lọ́lọ́run sọ mọ́fẹ́ ṣé èébú yẹn lọ́lọ́run sọ ni? mo fẹ́ present ọ̀rọ̀ Ọlọ́run fún yín nísìnyí, mo fẹ́ èébú sí ṣé èébú yẹn lọ́lọ́run sọ? tèmi nìyẹn, mo ti fi tèmi kún, kò sí sincerity ń bẹ mọ́. àmì mo gbé wá sí kalẹ̀, mo wá bẹ̀rẹ̀ sí ni máa dápara àwọn àṣàkáṣà àwàdà burúkú kí n torí kẹ́ ẹ lè gbọ́ kẹ́ ẹ lè gbádùn ẹ̀ kó lè bá gbà mọ́. ṣé ń tọ́lọ́run sọ nìyẹn? ṣé táwọn ànábì Ọlọ́run bá ń bẹ ń position tó wà yẹn wà fún wa sí ṣé tí wọ́n sọ nìyẹn? ṣérú àpárá tí wọ́n máa dá nìyẹn? sincerity dà tá a fi ń kó jọjọ, sincerity dà tá a fi ń dálé kéwúlẹ̀, sincerity dà àrò òdodo dà nínú gbogbo ẹ̀sìn wa tá à ń ṣe. kọ́lọ́ mọ́ ṣàfiwá sínú ìjọ olódodo. gbogbo ẹni tó bá fẹ́ da irọ́ papọ̀ mọ́ òdodo tó ṣe bí òun lè play Ọlọ́run ní géèmù, Ọlọ́run pòwe fún wọn nínú Al-Qur'an nínú Suratu Ra'd. ó ní anzala minas samaa'i ma'an, ó ní ẹ kíyèsí ni mo sọ omi kalẹ̀ láti sánmọ̀, yẹn omi òjò. fasalati awdiyatun biqadariha, àwọn ọ̀gbun, àwọn ibi tó bá dagun nínú ilẹ̀ wọ́n ń pè lọ́gbun. àwọn ibi tó bá dàbí kòtò tẹ dóńbì kan tó dàbí òkè tẹ wá ń wo pánu àwọn ilé kan táwọn kéré, àwọn ibi tó bá ti dagun bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní ọ̀gbun. fasalati awdiyatun biqadariha, àwọn omi òjò tí ọ̀rọ̀ láti sánmọ̀, ṣe ń kó omi tọ́mọ́ ni, omi gidi ní ń bọ̀ láti sánmọ̀. àwọn kòtò lẹ́ńlẹ̀ ó máa wá gba omi sára, a máa ní omi adágún ni, àwọn omi ọ̀darugún káàkiri, àwọn kòtò ó máa gba omi yẹn sára biqadariha bọ́n bá ti tóbi tó, bí wọ́n bá ti fẹ̀ mọ́. yẹn ni pé ìmọ́lẹ̀ Ọlọ́run ti ń sọ̀kalẹ̀ láti sánmọ̀, òdodo ti ń sọ̀kalẹ̀, ọkàn gbogbo wọn máa gbà, bí ìmọ̀ni wa bá ti tó, bí ìgbàgbọ́ wa bá ti tó, a máa gba òdodo yẹn sọ́kàn. àmọ́ tó bá ti dérí ilẹ̀ ńlẹ̀ tán ní tó máa dàpọ̀ mọ́ nǹkan tó dọ̀tí, omi mímọ́ ní ń sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run. nígbà tó bá dérí ilẹ̀ tán lọ́mọ ènìyàn máa da ìdọ̀tí papọ̀ mọ́. fasalati awdiyatun biqadariha fahtamala as-saylu zabadan rabiya, àgbàrá òjò tí ń wá ń ṣàn, omi mímọ́ nígbà tí ń bọ̀ láti sánmọ̀, ó wá di pé ń rò papọ̀ mọ́ dọ̀tí tó bá ń lẹ̀ kí ló so omi òjò domi ìdọ̀tí, omi àgbàrá domi ìdọ̀tí? ṣebí nítorí ìdọ̀tí tí ń bẹ lérí ilẹ̀ ńlẹ̀ ni, kì í ṣe ń pé dọ̀tí tẹ̀lé wá láti sánmọ̀. yẹn ni pé òótọ́ àtòdodo, bí òdodo àti irọ́ bí wọ́n ṣe máa dàpọ̀ nìyẹn at a point of time. so tó bá ti da òdodo mọ́ tó bá tó ti bá ń bọ̀ wá, àmọ́ tó bá dà kókò kan, òun àti irọ́ yóò dàbí ìgbà pé wọ́n fẹ́ dà papọ̀, yóò máa wá ṣàwọn kábò láṣẹ ṣìyàtọ̀ láàrin irọ́ báyìí, kò mọ̀ sólódodo mọ́, irọ́ àtòdodo mọ́ ti dàpọ̀, táwa lólódodo táwa lá tẹ̀lé báyìí. Ọlọ́run wà mimma yuqiduna, ẹ̀pẹ̀júwe mi tún ni pé mimma yuqiduna alayhi finnar, gbogbo nǹkan tá a máa dáná yá bíi góòlì, ibi tí ga àhẹ́lì àti tá a máa fi ṣẹ̀ṣọ́ bíi sílvà, àwọn mọ̀táín àbí nǹkan lò bíi irin, ẹ rí i pé iná là máa ń dá mọ́ góòlì tí Ethiopia ọbẹ̀ fi máa jáde. òun àti ìdọ̀tí wọn jọ máa wá nígbà tá a bá kọ́kọ́ rí tó bá jẹ́ raw one, nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ wá dáná yá gangan ni iná òun náà máa fi ń ṣe ìyàtọ̀ láàrin ìdọ̀tí tó bá rò papọ̀ mọ́. tẹ́rí bá a ṣe ń rí ìyàtọ̀ ṣe láàrin òdodo góòlì àti irọ́ tó dà papọ̀ mọ́, náà lọ́lọ́ máa ṣe ìyàtọ̀ láàrin irọ́ àtòdodo tá a bá fẹ́ dà papọ̀ mọ́ ìgbésí ayé wa àbẹ́sìn tá à ń ṣe. Ọlọ́run ní zábàdún mẹ́fìlù irọ́ máa wá, ìdọ̀tí máa wá pẹ̀lú góòlì náà máa wá pẹ̀lú orin, tẹ́ bá tó dáná yá tán ní ìdọ̀tí rẹ̀ máa kúrò ńbẹ̀. kadhalika yadribullahu al-haqqa wal-batila, òdodo àti irọ́ bọ́lọ́run tí máa dà wọ́n papọ̀ at a point in time nìyẹn, tí ó dàbí ìgbà pé àròjù òdodo máa yàtọ̀ sí irọ́ táwa lá tẹ̀lé báyìí tá lágbọ́ tiẹ̀ báyìí. àmọ́ fa amma zabadu, ṣe rí tó bá jẹ́ irọ́ fayadhabu jufa'an, yóò padà lọ lásán, tí yóò padà ṣòfò, yóò padà waste, ó kọ́ rẹ̀ yóò padà wálẹ̀. ẹ̀sìn tẹ́ bá fi irọ́ pilẹ̀ rẹ̀ yóò padà parẹ́, ìlànà tẹ́ bá dálẹ̀ tó bá jẹ́ irọ́ lẹ fi pilẹ̀ rẹ̀ yóò padà gé.
ó ní wa amma ma yanfa'u an-nas ṣẹ́rí tí ó bá wúlò nínú omi òjò fayamukuthu fil ardi òun ní ó wọlẹ̀ tí ó mú irúgbìn jáde. Ìyẹn ní kí ẹ bá rí àgbàrá tí bá ń sàn lọ tí bàtà wà ń bẹ, ìdọ̀tí wà ń bẹ, gbogbo jàǹkárìwọ̀ tí máa wà nínú omi àgbàrá pátápátá ló wà ń bẹ. Òsì bàtà náà lékè lórí ẹ̀ tẹ́ ń wò pé kò ṣeé ṣe yàtọ̀ mọ́, Ọlọ́run ní á padà ṣe yàtọ̀ méjèèjì. Ẹ̀yin ẹjọ́ dijọ́ kejì ẹjọ́ dijọ́ kẹta ṣe rí gbogbo dọ̀tí yẹn ẹ̀ẹ́rì wọn tí ó lékè lẹ́ńlẹ̀ báyìí. Omi gangan fún rẹ̀ tí ó wúlò òun ó ti ilé ó ti fa á mu. Bá a ṣe máa ṣe yàtọ̀ segregate láàrin òótọ́ àti irọ́ nìyẹn. Ọlọ́run ní kadhalika yadribullahu al-amthal bá a ṣe máa má pèjúwe wá nìyẹn fẹ́ni tó bá ní làákàyè. Má fi irọ́ pilẹ̀ ìrìn àjò rẹ̀, má fi irọ́ sáàrin ìrìn àjò rẹ̀ kí irọ́ má bàa parí ìrìn àjò rẹ̀ kó má bàa kángun ẹ̀ síbi tí ó dáa. Ẹ̀jẹ̀ gbogbo tá a bá fẹ́ ṣe nínú ìgbésí ayé wa nínú ẹ̀sìn wa kódà tó fi mọ́ òwò wa tá à ń ṣe kátàkárà àwọn àjọṣe wa láàrin ọkọ wa àtaya wa ẹ má fi irọ́ síbi nǹkan kan bẹ́ẹ̀. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ gbọ́n tí irọ́ yẹn bá ń tà lénìí pé ẹja fix ẹ̀ mọ́ ẹja dà papọ̀ mọ́ báyìí kó lè tètè gbèrú. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá rí iṣẹ́ lénìí àbọ̀ ń bọ̀ wá sọ fún yín ayé yìí lọ́lọ́run tí mọ́ túnà àṣírí àwọn onírọ́ kó tó fìyà jẹ wọ́n jọ alkiyama. Nígbà tí Imamu Malik rahimahullahu ta'ala tọkọ tírà tó kó hadith jọ tí wọ́n ń pe tírà náà ní Muwatta, ọba kan ló sọ fún pé khalifa àgbà náà àwọn kan ní Abu Ja'far al-Mansur òun ló sọ fún pé ó ṣe kó gbogbo àwọn ọ̀rọ̀ ànábì jọ fún wa tí ẹnu tiẹ̀ fi lè kó lérí nǹkan kan pé èyí tá a rí ní àkọọ́lẹ̀ ní kọ́mọ̀ yẹn pé wọ́n pé ọ̀tún àtòsí. Imam Malik wá bẹ̀rẹ̀ sí ní máa ṣáájọ kó tó parí project rẹ̀ kó tó kó jọ tán kó tó parí ẹ̀ ńlá àwọn àfáà kan náà ti sáré bẹ̀rẹ̀ sí ní máa kó tiwọn jọ. Wọn ò commission àwọn káwọn kó tiwọn jọ bẹ̀tẹ̀ àwọn náà ti gbọ́ pé Malik ń kó tiẹ̀ jọ ẹja náà máa kó jọ. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní máa kó tírà àdísì jọ àwọn náà sọ tiwọn ní Muwatta. Kí Imam Malik ó tó parí tiẹ̀ àwọn tí ń sáré gbé tiwọn jáde wọ́n ti ń publish ẹ̀. Àwọn kan wá bá Imam Malik pé lágbájá ọmọ lágbájá náà mọ̀ ti kọ́ mú àtọ̀ project tó ṣe bí ìwọ nìkan lọ ń kọ́kọ́ ń ṣerú ẹ̀ àwọn èèyàn mọ̀ ti ń ṣe é lágbájá kan náà mọ̀ ti ń kọrú ẹ̀ ń bì kan. Imam Malik ní ẹ fọkàn balẹ̀ èyí tó bá jẹ́ tọlọ́run ni ó lékè èyí tó bá jẹ́ tọlọ́run òun ni ó ṣẹ́kù èyí tí yẹn bá ṣe nítorí kí n lè rókìkí kí n lè rórúkọ kí n lè gain fame kí n lè kọlù attention àwọn èèyàn sọ́dọ̀ tèmi yóò padà parẹ́. Imam Malik sọ bẹ́ẹ̀ njọ́ náà afá tó gbẹ̀gbà wá tán sọ wípé àfi bí ìgbà pé Imam Malik ti rí ní tí ó ṣẹlẹ̀ gbogbo mú àtọ́ yòókù àfi ìgbà pé wọ́n dà wọ́n sómi kò sẹ́ni tó rí mọ́ tí wọ́n gbọ́ mú àtọ́ kan mọ́ nísìnyí àtọ́ sí ti Imam Malik kò sí mọ́ kódà kò tí ì pẹ́ rárá tí Imam Malik kú ni gbogbo ẹ̀ ti parẹ́ tí Imam Malik nìkan ló kù. Èyí tí yẹn bá fà níyàn rẹ̀ ṣe ni máa ṣẹ́kù tó bá fẹ́ kó kọ rẹ̀ ṣẹ́kù láyé kó má parẹ́ nínú gbogbo ìlànà tó wà yẹn náà kò bá jólówó ní ọ̀ bá já àfá ọ̀ bá jọlọ́mọ kéwú àníyàn rẹ̀ ni kó fi pilẹ̀ gbogbo ntọ́ bá ń ṣe òdodo ni kó fi síbi gbogbo ntọ́ bá ń ṣe gbogbo yìí tó bá jẹ́ rọ́ńbẹ́ ń padà bọ̀ wá parẹ́ kò ní yàtọ̀ sí àwọn fòǹfò tó lé lérí omi àgbàrá òjò yóò padà ṣẹ́kù lórí ilẹ̀ omi àgbàrá gangan tọ́lọ́run fi ránṣẹ́ láti sánmọ̀ òun ó padà wọlé ń tiẹ̀ Ọlọ́run ṣe wá lódodo fi wá sínú àwọn ẹni òdodo jágúnlẹ̀ sí èbúté òdodo ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah. Ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹjá ṣe odò iṣẹ́ ẹjọ́ jímọ̀ káyé tèdè jímọ̀ ìyẹn àwa tá a bá láǹfààní àti lọ jímọ̀ kọ́lọ̀ bá kó gbogbo àìsàn tí ń bẹ ńlẹ̀ yìí kọ́ bá kó kúrò ńlẹ̀ ká ṣàṣàlátù kó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́mọ ṣàgbà lẹ́sìn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.